kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò gbajúmọ̀ pátápátá nílùú yìí ìyẹn ti Nàìjíríà àti lókè òkun. Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi, èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ̀ pọ̀kan, ikọ́ mímu ìka ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún, èmi lọmọ àròbí ọmọ àtòrì. Ètò yìí ètò tẹ́ nífẹ̀ẹ́ sí ètò gbajúmọ̀ òun náà ló tún gorí afẹ́fẹ́ báyìí. Ẹ̀yin mọ̀ pé tẹ́ bá ti ní ká máa ṣe nǹkan kan, nǹkan tẹ́ bá ti fẹ́ òun là máa ń ṣe. Àlejò wa lórí ètò lẹ́ni ìgbà ìkejì tí wọ́n máa wá ní tí wọ́n máa bá wa lálejò. Kí wá nìdí? Ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀. Ẹ̀yin lẹ ní pé olólùfẹ́ yín ni wọ́n, àyànfẹ́ yín ni wọ́n. Nípa ńlá ti tún gbé wọn wá sórí ètò wíwá wọn kò gbọdọ̀ jẹ́ ẹ̀kan. Àwọn náà ò tiẹ̀ dẹ̀ wá kọ ohun rárá o. Bá ṣe pè wọ́n báyìí náà ni sórí ètò ni ẹ jẹ́ kémi náà máa bọ̀, àwọn olólùfẹ́ mi ń retí mi. Ta lẹni tí mo wá ń peré báyìí? Ẹ wá nǹkan fìdílé, ẹ jẹ́ a bẹ̀rẹ̀ ètò. Kálejò mi máa wọlé bọ̀, ká bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Àlejò mi máa bọ̀. Bẹ́ẹ̀ náà kọ́ lẹ gbádùn ìjó gan báyìí. Ẹ kú ìjọ mẹ́ta. Ìjọ kan pẹ̀lú ẹ pẹ̀lẹ́. Ojú tó rí yín gbó. Dúpẹ́ fọ́lọ́run. Àwọn ará ilé ńkọ́. Wọ́n wà. Ṣiṣẹ́ ń lọ dáadáa. Dúpẹ́ fọ́lọ́run. Ọdún ní ẹ̀ṣá ìmọ̀fólókò. Àmọ́ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò, ẹ kí àwọn olólùfẹ́ yín, ẹ dárúkọ yín fún wọn pàápàá. Orúkọ tèmi ni Femi ọmọ Adebayo. Mo fi àsìkò yìí kí gbogbo olólùfẹ́ mi pátápátá pé wọ́n kú dédé àsìkò yìí. Ìfẹ́ tẹ́ ní sí wa, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Àwa ń fi àsìkò yìí bẹ Ọlọ́run fún gbogbo olólùfẹ́ wa pátápátá pé wọ́n ní kábàámọ̀ láyé. Àmín. Bọ́dà Fẹ́mi, ṣé mo pé ńgbà àkọ́kọ́ tẹ́ máa wá sórí ètò táwọn èèyàn wá wò tán nígbà tí mo wá lọ ní títàn ní àǹtí Doyin mo ní ọ ní Bọ́dà Fẹ́mi là yín mo nínú tèwo torí mo rántí ń gbà náà lọ́wọ́ ìbéèrè mélòó lẹ gbà náà ṣẹ́yẹ kan ní àbí méjì bọ́dà ìpẹ́ ẹ̀ tí ẹ gbà kankan. Mo gbà. Mi kì í ṣolódò. Mo gbà. Mélòó lẹ gbà? Tí gbà tí wàá gbà rárá jẹ́ pé ibi tí ọkàn wà ó pọ̀ ni. Tí ìlú wa bá fèlì ìdánwò wọ́n dáríjì wá. Bẹ́ẹ̀ ni àmọ́ níbi tí ijó yẹn ó dà kẹ́ ẹ gbìyànjú díẹ̀. Àgbà tẹ̀ tí wàá dé báyìí àti yànjẹ́ fọ́mọ. Ká wá lọ́mọ. Àti bí wọ́n lẹ̀ rẹpẹtẹ. Àtọmọ àfẹnubí àti àfabẹ́bí àti yọ̀ǹdájú fún wọn. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ ní àwọn olólùfẹ́ púpọ̀ o ní ìlú wa yìí àti ní òkè òkun. A dúpẹ́ fọ́lọ́run. Àwọn tí wọ́n máa ń wò yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe àwọn máa pọ̀ gan ni. A dúpẹ́ fọ́lọ́run. Mo fẹ́ kẹ́ ẹ sọ bí kékeré yín bó ṣe lọ fún wọn. Àwọn iléèwé wo lẹ kà? Báwo ni ìrìn àjò tíátà? Nítorí abínisídìí iṣẹ́ ìkó kan dandan pé iṣẹ́ yẹn gan ni ká yàn láàyò. Àbí bẹ́ẹ̀ kọ́? Báwo ni ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ fún yín? Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú iléèwé tẹ́ lọ. Ṣe rí mo láǹfààní láti lọ sí Tender Age Nigerian Primary School ní Èbúté Mẹ́ta lÉkòó. Ìgbà tí mo kúrò ńbẹ̀ dájú wa fẹ́ ká máa faramọ́lé dáadáa. Wọ́n wá dá gbogbo wa padà sí Ìlọrin ní boarding house. Mo kọ́kọ́ lọ sí CNS College. Mo wá eventually lọ finish ní Òkè-Ọdẹ Grammar School. Mo kúrò ńbẹ̀ mo lọ sí University of Ìlọrin. Mo ṣe law. Mo kúrò University of Ìlọrin mo lọ sí law school lÉkòó. Ìgbà tí mo kúrò ní law school lÉkòó tí wọ́n kọ̀ mí síbà ní 2003 mo proceed mo lọ ṣe masters in law ní University of Ibadan ní 2008 nísìn mo wá padà sí Ìlọrin mo proceed mo fẹ́ ṣe PhD in law mi. But all along tí mo ń ṣe gbogbo education yìí tá bá ti wà lórí débẹ̀ yẹn a padà lọ kọ́ tíátà lábẹ́ dáàdì wa so à ń ṣe méjì bó ṣe ń lọ parí pàṣọ nìyẹn. Ṣé àwọn dáàdì náà ní pé dandan ọgbọ̀n yẹn láti kọ àbí ẹ̀yin lẹ wò pé kíní yìí wù mí mo fẹ́ fojú sí? Ṣé wọ́n kọ gbogbo yín ní dandan ní pé ẹ̀ ń láti mọṣẹ́ yìí? Tábà tí a bá wò pé nǹkan tó ń dáàdì gangan lọ́ọ̀ yẹn ni kò ní fẹ́ kí n fi tíátà kún rárá. Ṣùgbọ́n dáàdì wa jẹ́ nǹkan tó yẹ pé gbogbo tí ọmọ bá ti wọn ọmọ láti ṣe wọ́n máa ń support ẹ̀. Nǹkan tọkọ máa ń mẹ́nu mọ́ ni pé gbogbo yín gbọ́dọ̀ kàwé.
so gbogbo àwọn àbúrò mi tajọ wà ní industry theatre ìpàtàkì kò sí èyí tí ó kàwé graduate ni everybody though kò sí èyí tó graduate ní theatre arts so daddy ò force anybody but ṣe mọ̀ kékeré ń gbà yẹn nǹkan tí daddy wa bá ń ṣe àfẹ́ ṣe so tọ́ba jókòó later wò daddy nu tv báyìí àwa náà fẹ́ wà nu tv ibi tí interest yẹn tó ti jẹyọ nìyẹn. eré àkọ́kọ́ tẹ máa kọ́kọ́ kópa nínú ẹ̀ ṣé ẹ rántí àkọlé ẹ̀. mo rántí celluloid film ni Ogun Ajayi daddy ló ní I was about 7 years old then nígbà tí mo kọ́kọ́ ṣe ṣùgbọ́n nígbà tí home videos bẹ̀rẹ̀ èyí tí mo ṣe tí ayé fi bẹ̀rẹ̀ sí ní mọ̀ mí òun ni Owó Blow ní 1996. báwo ni ìrìn àjò Owó Blow yẹn báwo ló ṣe wọlé. ṣe rí Owó Blow yẹn mi ò tiẹ̀ mọ̀ pa rárá àǹtí Ayọ̀ Mọ́gàjì àwọn lọ́dẹ sílé dájú àgbà yẹn tó ní ọmọ ń pè mí ọkọ mi mo dẹ̀ mọ̀ pé o lè ṣerú yìí wọ́n ń wẹ́ tó máa ṣerú báyìí níbo ọwọ́ ní kí n lọ fún audition yẹn àwa lọ fún ní Surulere nígbà tí mo tẹ̀ débẹ̀ mo wà discouraged because over 300 people ló wá fún ipò yẹn gangan ó lé mi ò lè ṣe. Then we had students of theatre arts department láyé Ifẹ̀ nǹkan kan náà àwọn law school lọ ka theatre you know, but we started and the audition went on for like 2-3 weeks. Tama was too stressful at a point. Money mi ò lọ mọ́. Daddy wa encourage me pé kí n lọ nǹkan. So eventually mo win role yẹn. Ibẹ̀ láti bẹ̀rẹ̀. So while I was on set, ibẹ̀ ni Tade Gidan kan ti mọ̀ pé bàbá mi ni Bello kò mọ̀ all along. Láti ilẹ̀ wọn mọ̀. Kò mọ̀ rárá. Bẹ́ẹ̀ ló ti wá ní this guy, in fact Uncle Tade Gidan mo máa ń sọ fún wọn títí dọ́là wọ́n á ní kí n má lọ ka law pé kí n lọ ka theatre arts. That he saw me more of an actor than a lawyer. But mo ní no, mo fẹ́ di lawyer, mo fẹ́ wọ suit, mo fẹ́ dún wájú adájọ́ kí ni my lord. You know. ṣé tẹ fìgbà kankan ṣe iṣẹ́ adájọ́ tẹ lọ́kọ̀ yìí ṣé fìgbà kankan lọ kóòtù. bẹ́ẹ̀ ni o nígbà tí mo di lawyer ní 2003 odidi ọdún méjì ni mo fi ṣe theatre tó yẹ pé ilé ẹjọ́ ni mo ń lọ every day láti máa lọ represent ẹ because òfin iṣẹ́ theatre ni wípé kò possible kò máa represent èèyàn ní court kò dẹ̀ tún máa ṣiṣẹ́ mi. ìyẹn òfin that's the professional iṣẹ́ ethics ti bẹ́ẹ̀ àwọn. ni because wọ́n nígbàgbọ́ wípé ìwọ tó fẹ́ lọ sí court lọ represent èèyàn láti prepare fún no distraction. ṣe ti understand so ìwọ tó bá ti choose láti ṣe bẹ́ẹ̀ wàá yà máa ṣiṣẹ́ lọ́ọ̀yà mi yàtọ̀ sí court lílọ. so ìgbà tí mo wá decide láti ṣe torí ó pín lọ́nà oríṣiríṣi. sọ́nà oríṣiríṣi ìgbà tí mo wá decide láti ní okay mo fẹ́ ṣe theatre mo wá stop ilé ẹjọ́ lílọ mi lọ ilé ẹjọ́ mọ́ so àkànṣe àwọn iṣẹ́ lọ́ọ̀yà kéékèèké tó kù lábẹ́lẹ̀. àmọ́ nísìnyí tẹ́ ẹ tún wá padà lọ síléèwé gíga tẹ́ ẹ fẹ́ lọ gba oyè dókítà nídìí iṣẹ́ agbẹjọ́rò ṣé ẹ ń rò lọ́kàn ẹ pé tó bá yá ó lè má jọdún sín ó lè má jọdún tó ń bọ̀ pé àmọ́ tó bá ṣàyà ẹ̀yìn máa tún padà sí kóòtù. mo fẹ́ gba dókítà nídìí iṣẹ́ agbẹjọ́rò yẹn kò túmọ̀ sí pé mo fẹ́ padà sí ilé ẹjọ́ èmi kò jẹ́ èèyàn kan tó jẹ́ wípé tí èèyàn bá ń ṣe nǹkan mo máa ń fẹ́ ṣe dáadáa ìdí nìyẹn tí mo ṣe fẹ́ padà lọ ṣe doctorate degree mi mo mọ nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́la but mo máa ń fẹ́ prepare ara mi for anything so ìdí nìyẹn. yàtọ̀ sí Owó Blow tẹ́ kópa nínú ẹ̀ nígbà yẹn eré wo la tún lè ní pé ẹ ṣe tí òkìkí ẹ̀ tó gbayé kan tó fún yín ní àwọn àmì ẹ̀yẹ lóríṣiríṣi ṣé kankan wà. tẹ́ bá bi anybody wọn ní ìrọ̀lẹ́ méjì tó máa fi sọ pé jẹ̀lílì ni jẹ̀lílì mo rò pé jẹ̀lílì ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ orí mi tí mo ṣe comedy rí bẹ́ẹ̀ and gẹ́gẹ́ bí dáàdì mi ṣe máa ń sọ tí mi náà dẹ̀ máa ń sọ fáwọn èèyàn wípé ìwọ tó bá jẹ́ òṣèré tó bá gbé kankan wá àtọ̀ ó yẹ kó lè ṣe kò yẹ kí role kankan wà tí o lè play so mo ṣe jẹ̀lílì ayédèrú so Femi Adebayo tó máa ń ṣe fine boy yẹn tó máa ń ṣe lover boy yẹn tó máa ń ṣe kíní kan yẹn tó lè ṣe role àwọn Sanyẹ̀rì eléyìí lágbára so mo rò pé nítorí ẹ̀ ní jẹ̀lílì ṣe là bàbá. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. kò yẹ kí n ṣe tún máa sọ fún yín pé abala oríṣiríṣi ló wà lórí ètò yìí. ẹ jẹ́ a sọ torí àwọn aráalé náà káyànnàná ẹ̀ abala ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín ló kàn báyìí nísìnyí tí àǹfààní yẹn wà fún wọn láti béèrè àwọn ìbéèrè tán fẹ́ béèrè nípa yín
bẹ́ẹ̀ni. àwọn tó fẹ́ kí yín wà àwọn tó fẹ́ béèrè ìbéèrè àwọn náà wà abala yẹn là ń pè ní ojú abẹ. ojú abẹ ṣáṣojú abẹ abala tí mo láìkì jù nìyẹn. orúkọ mi ni Fúnmiláyọ̀ mo ń pè láti Òṣogbo lórí sísìn mo ní fún Fẹ́mi Adébáyọ̀ pé it's very hard working should keep it up Ọlọ́run á dẹ̀ máa ràn lọ́wọ́. àmín. ẹ jẹ́ ti padà síjọ́ abẹ. mo fẹ́ kí Fẹ́mi Adébáyọ̀ fún gbogbo takuntakun nǹkan tó ń ṣe nínú àwọn eré yẹn. I seriously want to commend on his effort that he should keep it up. Ọlọ́run á túbọ̀ máa wà pẹ̀lú ẹ̀. àmín o ẹ ṣé o. ẹ jẹ́ ti padà síjọ́ abẹ. orúkọ mi ni Joseph Olúwaṣeyì mo ń sọ̀rọ̀ láti Cocoa House nìbàdàn ní Dùgbẹ̀. mo fẹ́ sọ̀rọ̀ kékeré nípa Fẹ́mi Adébáyọ̀. Wọ́n jẹ́ òṣèré tí mo like eré wọn tí mo kọ́kọ́ wò owó blow gbàtàn sí kéré mo like bọ́n ṣe farasí and mo tún like pé even up till now it's still wọ́n ṣe máa ń ṣe bẹ́ẹ̀ náà like ara wọn máa wà nínú eré yẹn and to me it's something I commend. òyìnbó ìpọ̀ gbogbo wọn ṣáà ń kí yín náà ṣáà ó yẹ jẹ́ àti padà síjọ́ abẹ. orúkọ mi ni Emmanuel Adédìjì mo ń sọ̀rọ̀ láti ilé-ìwé gbogbonìṣe Federal Polytechnic Ọ̀fà. Mo fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ òṣèré orí ìtàgé tí ó ń jẹ́ Fẹ́mi Adébáyọ̀. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ipò wo ni wọ́n wà nínú ọmọ bàbá wọn? So irú ṣé àkọ́bí ni wọ́n ni àbí àbíkẹ́yìn àbí àárín? ṣé ti rí ara nǹkan tí mo ṣe ní aspect tí mo like jù ní ojú abẹ ó lè má ní àǹfààní láti bí mi nírú béèrè yẹn rárá but ní àǹfààní yẹn through ojú abẹ ipò kejì ni mo wà èmi ni wọ́n bí ṣe kejì mo lẹ́gbọ̀n ọkùnrin kan. gbogbo ẹ̀yin olólùfẹ́ bọ̀dá Fẹ́mi Adébáyọ̀ ọ̀rọ̀ ọ̀hún lẹ ti ń gbọ́ látẹ̀kan lẹ́nu wọn yìí ṣé nǹkan míì wáyé wà tí Adédoyin ò rántí béèrè àbí tí wọn ò rántí láti béèrè ìyẹn ní ojú abẹ? ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn ní ojú amóhùnmáwòrán yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ máa fi ránṣẹ́ sí. tẹ́ ẹ bá ṣe yẹn lórí Facebook ẹ bá wa pàdé orí Twitter orí Instagram lórí YouTube pàápàá ètò tá a ti ń ṣe látẹ̀kọ́ yìí tí wọ́n bá wa bẹ̀rẹ̀ wọ́n láǹfààní láti lọ sórí YouTube ẹ̀yẹn ṣáà ti tẹ̀ Gbajúmọ̀ kedere báyìí òun ló máa hàn sí ẹ bá wa dòwò pọ̀ àníjọ kábàámọ̀ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. orúkọ mi ni Ọmọ́wùnmí Ajíbóyè Ògúngbè. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀ ẹ̀yin ará ilé ẹ máa bá wa wò nígbà gbogbo. Láfẹ́mi ẹ sọ lẹ́ẹ̀kan ní pé kì í tí ẹ ṣe pé tí ẹ sọ ipò tẹ ẹ wà ní ipò láti máa gbé àṣà ìṣe àti èdè Yorùbá láti máa gbé lárugẹ. má kó gbó sí mi lápò òdo yìí mo mọ ibi tó ń lọ gbogbo wa sì ń kọ́ nǹkan ni à ń kẹ́kọ̀ọ́ ni Ọlọ́run jẹ́ apáàsì ìṣó ńlẹ̀. ó dà bó mo ń lọ. ìṣó ńlẹ̀ ìṣó ńlẹ̀. Fẹ́mi abala ṣó láyà mo là dé báyìí. mo mọ. ẹ mọ̀. mo mọ. ìbéèrè mélòó lẹ láǹfààní àti mú. 3 ni. mélòó lẹ máa gbà nù 3. Ọlọ́run kò jẹ́ àgbà kan bẹ́ẹ̀ àmọ́ mo kú mo láyà àyà yìí pọ̀. ó pọ̀. èmi lọkùnrin. bẹ́ẹ̀ ni èmi dẹ̀ lóbìnrin. èmi ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló wà bẹ́ẹ̀ ó yẹ mú 3. Ẹlẹ́dàá mi sì mi lọ. àmín. kí n má mú èyí tó le o. àmín. ó dé ní. èmi. ẹ̀yin olólùfẹ́ mi lé. ó di méjì. ẹ má padà lẹ́yìn mi o. àmín. Yorùbá le púpọ̀. Yorùbá ó le púpọ̀. ó le tó tiẹ̀ sẹ́ni tó gbùmọ̀ tán. ẹ ṣe. bọ́lá Fẹ́mi. àyà mi ṣe pòpò ó ṣe ń ṣe nìyẹn. pẹ̀lú báyà yẹn ṣe le tó ó tún yìí ṣe pòpò. ó yìí ṣe pòpò. ẹ pẹ̀lẹ́. ìbéèrè keje tó jẹ́ àkọ́kọ́ ìlú kì í wà kó má ní olórí ìlú wo ni a lè wá ọba yìí sí? Ọ̀ṣìlẹ̀. Ọ̀ṣìlẹ̀.
ìlú Ògùn nìyẹn ní Abẹ́òkúta. l'Abẹ́òkúta. Ibo ní Abẹ́òkúta? Ẹ gbà débẹ̀ yẹn o. Àmọ́ ibi tó jẹ́ l'Abẹ́òkúta yẹn ni mi ò tí ì lè l'Abẹ́òkúta. Ọ̀ṣìlẹ̀. Mi ò rí. Òkè Ọ̀nà. Òkè Ọ̀nà. Bẹ́ẹ̀ni, Òkè Ọ̀nà ní Abẹ́òkúta. Mo try. Ẹ gbìyànjú. Ẹ pàtẹ́wọ́ fún mi nílé, ẹ má wò mí ràn. Ẹ jẹ́ má pa kankan. Ẹ kàn pa nílé. Ìbéèrè ìkẹjọ tó jẹ́ ìkejì. Ó ṣe jẹ́ bí ìlú lẹ̀ mú báyìí. Ọ̀rọ̀ ìlú ló wà lórí mi báyìí. Òun ló wà lórí. Ká sin ìlú, ká ṣe ìlú. Ìlú kì í wà kó má ní olórí. Ìlú wo ni a lè wá ọba yìí sí? Onjo. Ẹ tún sọ. Onjo, ìlú wo ni ọba wọn? Wọ́n máa ń pè ní Onjo. Oyè ọba wọn ni Onjo. Ní Onjo. Bẹ́ẹ̀ni. Onjo. Bẹ́ẹ̀ni. Ṣẹ̀dẹ̀ pé dáadáa pé Onjo ni. Bẹ́ẹ̀ni, àbí mo Onjo. pè dáadáa. Onjo ni kì í ṣe Onjo. Bóyá l'Ondo. Bóyá l'Ondo. Òkè-Ihò. Níbo l'Òkè-Ihò? Ẹ ṣé. Ọ̀yọ́ ni Òkè-Ihò wà. Onjo. Bẹ́ẹ̀ni. L'Ọ́yọ́. Bẹ́ẹ̀ni, Òkè-Ihò. Mi bá ti bọ̀rẹ́ mi Báyọ̀ Tìjání. Mi bá ti bí. Ẹ bá ti pè wọ́n. Ẹ fún wa láyè lórí aago. A bá ti pè lórí aago. Ìbéèrè ìkarùn-ún tó jẹ́ ìkẹta. Ọjọ́ kẹta ni ìta. Ọjọ́ karùn-ún ni ọ̀run. Ọjọ́ kẹsàn-án ni ìsán. Kí ni Yorùbá ń pè ní ọjọ́ kẹrin? Ọjọ́ kẹta ìta. Ọjọ́ kẹsàn-án ìsán. Ọjọ́ karùn-ún ọ̀run. Ọjọ́ kẹrin. Kí ni ọjọ́ kẹrin? Irin ni. Ọjọ́ kẹrin. Ọjọ́ kẹta lẹ̀ bá ti bí mí. Ó dà kí ni ọjọ́ kẹta? Mo lè sọ tán yẹn. Ẹ̀yin lẹ́ni bí. Ọjọ́ kẹrin. Ọ̀run. Mi ò rí. Níbo ló lọ? Mo rí ìsọnù. Tẹ bá ti sọ báyìí máa rí straight ni. Ìrèní. Ìrèní. Bẹ́ẹ̀ni. Sẹ́yìn náà wà rí pé ó gùn sí gbogbo irin ẹ̀ta ẹ̀sán. Nígbà tẹ mọ̀ọ́mọ̀ ṣolúwa ẹ̀ lọ́nà ni. Ebe ilẹ̀ mú béèrè. Ìrèní. Àwọn tó wà nígbà mọ̀ pé òótọ́ mo sọ. Kí ló tọ́ tẹ sọ? Ìrèní. Èwo ló ní sílébù mẹ́ta nu gbogbo ìtẹ́kùn tẹ́lẹ̀? Bí Yorùbá ṣe ń pè nǹkan wọn nìyẹn. Bí Yorùbá ṣe ń pè nìyẹn. Ó dà bẹ́ẹ̀. Àti kọ́ yẹn nìyẹn. A tún ti kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbajúmọ̀ lètò. Ètò ni Gbajúmọ̀. Fẹ́mi. Ẹ ṣé. Ìdíje tá a fẹ́ lọ. Abala ló yẹ kí n pè é. Àmọ́ ìdíje lèmi máa pè é. Kí ló tún kù? Ẹ ṣé. Gbogbo àwọn olólùfẹ́ yín kan tí yóò jẹ́ pé wọn ò ń sòótọ́. Wọn ò ní òótọ́ lẹ́nu. Olólùfẹ́ tí olólùtọ́. Olóòótọ́ ni gbogbo wọn. Fẹ́mi wọ́n pọ̀. Kò sí lónìí rọ́ọ̀bẹ. Wọ́n nígbà àkọ́kọ́ tẹ wá sórí ètò yìí pé ẹ là mí nínú ijó. Ṣé yẹn ni? Wọ́n parọ́. Wọ́n parọ́. Wọ́n parọ́ sẹ́. Ó yẹ ẹ pè mí níjà ẹjẹ́ àjò.
ṣe. ẹ jẹ́ ṣàánú yín. wọ́n ti ẹ̀ ti gbìyànjú. ẹ pẹ̀lẹ́. ẹ wò ó ga. àgbà ti ń dé lóòótọ́. bẹ́ẹ̀ ni ẹ̀sọ̀sọ̀ la máa fi ṣe. bí a fẹ́ mi ẹ wá máa lọ. ó dàrí mi gan ti ṣe tán. ẹ wá máa lọ àmọ́ yìí náà mọ̀ pé ẹ ní lọ pẹ̀lú ọwọ́ òfo. bẹ́ẹ̀ ni tí Gbajúmọ̀ ṣe lé nìyẹn. láti ọ̀dọ̀ olóòtú àgbà Gbajúmọ̀ àti gbogbo àwa tájọ péjú tájọ ń ṣiṣẹ́ àníkà fún yín lẹ́bùn yìí wípé a pè yín ẹ jẹ́ wa níhò ẹ̀bùn náà wà láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics and Spa tí gbogbo èèyàn mọ̀ sí Alájà Shine Shine ó yẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Alájà Shine Shine bẹ́ẹ̀ ṣe ń shine àìní shine mọ́ Ọlọ́run ní fi sọ̀rọ̀ yín a dúpẹ́ lọ́wọ́ yín fún ẹ̀bùn yìí gbogbo apáta la mọ̀ pé tá a bá ti wá ṣètò Gbajúmọ̀ dandan a máa gbẹ̀bùn lọ ni Ọlọ́run tó ń fún yín ṣe òní padà lẹ́yìn inú mi dùn ẹ ṣe ẹ bá ń gbé nǹkan mi. kẹ tó gbẹ́bùn yín máa ìmú dání náà ẹ dágbére fáwọn olólùfẹ́ yín lé. àwọn olólùfẹ́ mi ẹ fẹ̀bùn yín lẹ̀ ẹ fẹ̀bùn yín lẹ̀. mo ti dúpẹ́ lọ́wọ́ Alájà o. ẹ fẹ̀bùn yín lẹ̀. mo ti dúpẹ́ lọ́wọ́ Alájà o. ẹ fẹ̀bùn yín lẹ̀ tẹ́ bá máa dúpẹ́ jẹ lílì mo fẹ́ kẹ́ fi dúpẹ́. ẹ mọ̀ ṣe yí o a bà mí jẹ́ o a bà mí jẹ́ torí tí n bá ṣe ń bí àwọn tó ń wò ń lé gan wọ́n fún ilé ẹ o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá thank you very much ẹ ṣeun gan o ẹ ṣe mo dúpẹ́. ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Gbajúmọ̀ tí ẹ ti ń bá wa bọ̀ látàárọ̀ adúpẹ́ ìfẹ́ adúpẹ́ àdúrà yín ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run o ẹ má dáwọ́ àdúrà lórí wa o ṣe mọ̀ pé ọlá Ọlọ́run ọlá yín òun náà làwa náà fi ń mí Adédoyin Kúkọ̀yí ọmọ yín olólùfẹ́ yín ló fẹ́ máa fi àsìkò yìí dágbére pé ayọ̀ ìdùnnú tá a fẹ́ fi yín sílẹ̀ ní òun náà la tún máa bá yín nígbà míì tá a bá tún máa métò yìí wá láyọ̀.